o mọ́mì wa. Ìkànnì Akéde Yorùbá òun ló wà pẹ̀lú yín fún ti àkókò yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé. Orúkọ mi ni Wàhájà Hafsatu Ọ̀jẹ̀túndùn Alámúyọ̀. Iṣẹ́ kí ni ẹ yàn láàyò mà? Iṣẹ́ ìṣàgbépè iṣẹ́ mi àti orin kíkọ. Ẹ ṣé. Ní ọjọ́ ti tèmi a mọ̀ pé tí a bá wá sí ojú agbo ó ní ayẹyẹ ọjọ́ kẹjọ bàbá wa ògbóǹtarìgì òṣèré tíátà èyí tí wọ́n di olóògbé tá a sì nígbàgbọ́ pé Èdùmàrè yóò dẹ̀lẹ̀ fún ẹni re tó lọ. Bàbá wa Ògúnjìmí àwọn ni à ń ṣe ọjọ́ kẹjọ wọn bí lónìí. Àwa ní àwọn ìbéèrè kan sí ìkejì tí a fẹ́ fi wá yín lẹ́nu wò lórí ètò ayẹyẹ tòní. Ẹ jọ̀ọ́ irú ènìyàn wo ni ẹ lè sọ tí bàbá jẹ́ nígbà ayé wọn? Alhaji Ganiyu Ògúnjìmí wọ́n jẹ́ èèyàn takuntakun lẹ́nu iṣẹ́ wọn. Wọ́n gbìyànjú púpọ̀, wọ́n dẹ̀ máa ń fi gbogbo ara ṣe. Wọ́n dẹ̀ tún jẹ́ èèyàn dáadáa tó fẹ́re fún ọmọlàkejì. Gbogbo ibi tí wọ́n bá wà wọ́n máa ń fẹ́ kí ẹ sún mọ́ àwọn. Gbogbo nǹkan tó bá dẹ̀ ní wọ́n máa ń ṣetán láti fi ràn wọ́n lọ́wọ́. Gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀ ni wọ́n máa ń gbà pé báwọn ṣe ń lọ kẹ́yìn náà mọ̀ ọ́. So wọ́n fẹ́re fún ọmọlàkejì. Wọ́n jẹ́ èèyàn dáadáa, ọmọlúwàbí jẹ́ èèyàn. Ẹ ṣé. Pẹ̀lú bí eré orí ìtàgé ṣe wá rí ní òní, ǹjẹ́ ẹ lè bá wa sọ ipa kan àbí ìkejì tí bàbá wa olóògbé Ganiyu Ògúnjìmí tí wọ́n kó tó jẹ́ ìdàgbàsókè fún ètò nínú ẹgbẹ́ òṣèré tíátà ilẹ̀ Yorùbá? Bàbá wa Ògúnjìmí wọ́n gbìyànjú torí pé wọ́n ti pẹ́ nínú iṣẹ́ yìí gan. Wọ́n gbìyànjú, wọ́n dẹ̀ ṣe dáadáa. Gbogbo nǹkan tó bá dẹ̀ jọ mọ́ ìdàgbàsókè ẹgbẹ́ wọ́n máa ń lo okun àtagbára wọn. Gbogbo nǹkan tó bá ní wọ́n máa ń lò sí. Tó bá jọ mọ́ kádáwò nǹkan tó bá ní lágbára wọn á dáa. Tó bá jọ mọ́ pé bóyá ẹgbẹ́ òṣèré orí ìtàgé fẹ́ lọ ṣe nǹkan kan nìkan ó jọ mọ́ kí gbogbo wa jọ pàfọ́ọ̀mù iṣẹ́ wa. Wọn ò kí ń wò ó pé àgbàlagbà làwọn. Wọ́n á gbé kọ́sítúmù wọn, wọ́n á dẹ̀ ṣiṣẹ́ bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Kódà àwọn tí wọ́n jọ jẹ́ ìwò wọ́n mọ bú wọn pé Alhaji ẹ ti dàgbà kọjá kẹ́ mọ bá àwọn ọmọ ìsìn wọn ní táwọn ò bá ṣe àwọn ọmọ ìyá ṣe ní táwọn bá ṣe é lẹ̀ òní ó dìtàn tó jẹ́ pé nǹkan ṣe é lẹ̀ lánàá ó ti ń dìtàn lónìí. Wọ́n gbìyànjú níwọ̀n bá bí Ọlọ́run ṣe fún wọn ní agbára wọn nínú ẹgbẹ́. Ẹ ṣé. Inú wa dùn láti ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ráńpẹ́ yìí pẹ̀lú yín. Lágbára Elédùmarè ẹ ti ń lè wájú bá ẹ ní di èrò ẹ̀yìn láṣẹ Elédùmarè. Ẹ dákun sí àwọn ará ilé tí wọ́n ń wò wá pẹ̀lú bó ṣe já sí pé èèkàn kan pàtàkì òun náà ni Èdùmàrè pè sọ́dọ̀ nínú ẹgbẹ́ òṣèré. Ǹjẹ́ ọ̀rọ̀ ìkẹ́dùn wo ni ẹ ní fún gbogbo àwọn ẹgbẹ́ onítíátà káàkiri ilẹ̀ Yorùbá? Èmi a máa ń wí pé bá rántí ikú ká mọ́ òfò ń tọrọ. Èèyàn tó rántí òfò kó sinmi nǹkan ní ìmọ̀ wọ́n pẹ́ títí. Kò sí tí kò tí ì tán. Kò sẹ́ni tí a kàn ló kọ́ tí kú jẹ́. Ikú ọ̀pẹ ni àwọn ń pè, ikú àmọ́ pẹni tí ń pè ní. Èèyàn tó rántí òfò kó yé di nǹkan ọ̀yà àti ìlàlẹ̀. Gbogbo wa pátákà ṣeré. Nta bá ṣẹlẹ̀ ní odi ìtàn. Èyí tá a bá ṣẹlẹ̀ ní òní tán láéláé. Kí gbogbo owó pàdùbà lè dé sùn àlọ́lọ́. Ó dára kájọ́kọ́ tó dùn lẹ́ẹ̀dọ́mọ. Torí ọjọ́ kan jọ kan bẹ tá a sùn ta níyì. Tí iná òdì ilẹ̀ lẹ́yìn àṣùṣù jẹ. Wọ́n wá pé lágbájá, ọmọ lágbájá, ó ti lọ, ó ti ṣe bẹ òórè wàlẹ̀ àṣà. Ẹ jẹ́ àsòníire nítorí ọ̀la. Ọ̀tún là ń bẹ lẹ́yìn ẹ̀sọ́ níire. Torí ikú ló pin ẹ̀dá, ikú ló pin ẹ̀dá o. Gbogbo kìràkìtà, ikú ló pin ẹ̀dá o. Ẹ ṣé ẹ kú ohùn ẹ ní sìpé ẹ ní sìwí láṣẹ Elédùmarè. Ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé lẹ́ẹ̀kan sí i. Èmi àpẹbẹ erin ẹgbóhùn erin bẹ́ẹ̀ mọ̀sá ẹjí ọlọ́bẹ̀ bẹ́ẹ̀ mojú ọ̀gànjẹ́ bẹ́ẹ̀ gbọ́kùnkùn èjì òdì ọ̀gẹ́ alámọ̀yọ̀ ọ̀hún lè ní jẹ́ iṣẹ́ mi lórí owó mi lè tè bíbí làbẹ́yìn mi tán bíbí làbí sọ̀sọ̀ mọ́ òdì àbí mi má ròyé mi ní kéésù mi kéré mi bí bá ti ṣe ẹjọ́. Ẹ ṣé ẹ kú ohùn a tún máa padà kàn sí yín láṣẹ Elédùmarè. Mo kí n pé ẹ kú aráfẹ́ra kú akọni ọkùnrin tí wọ́n kúrò láwùjọ òṣèré. Èdùmàrè á dẹlẹ̀ fún ẹni re kò sì ní fàwátà kù ní ilé ayé náà sílẹ̀ rádaràda àti rédèrèdè. Ìkànnì Akéde Yorùbá onímọ̀lówà pẹ̀lú yín ẹ ṣé o.
àdúpẹ́ púpọ̀. ló ṣe balógun bẹ bàbá wa ló ṣe éèsà ń bẹ ẹ̀yin ọmọ Ògúnjìmí èyí tí bàbá yín ṣe sẹ́yìn láyé ọmọ rí bàbá yín bẹ bọ́ bá wù wọ́n wò ẹ̀rọ tún ọ̀tún àwọn sinimá tí bàbá yín tán. adé àkàtì ní yá àmàlàdé hùwà kọ́ ìlọ. bẹ́ẹ̀ bá wo ayé bàbá yín hàn mọ́ nínú ẹ̀ bẹ́ẹ̀ bá wo kádàrá bàbá yín àmà nínú ẹ̀ bẹ́ẹ̀ bá wo kòtò ayé bàbá yín dára nínú ẹ̀ kò sí ìdáwò bàbá yín akínrin tòun tákìn ẹ̀ ń bẹnu yẹpẹ̀ ilẹ̀ ń jẹ́ lọ́wọ́ báyìí. adé àkàtúndì yá àmàlàdé hùwà kọ́ ìlú. ẹ̀yin ọmọ àtọ̀gà níyì Ògúnjìmí ẹ̀yà àṣẹra yín lọ́kàn ni ẹ má retí pé àwọn actors wọ́n máa ràn án lọ́wọ́ ẹ̀ ní rí ẹnìkan kan mọ́ ojú wọn lè ń sọ yìí. adé àkàtì ní ìyá mọ́lẹ́dí ìhùwàkọ́ ìlú. àwọn actors tí wọ́n jókòó wọ̀nyí wọ́n pọ̀ jù báyìí lọ ẹlòmíín lọ location ẹlòmíín ọ̀wá ni kì í ṣe pé nǹkan kan ṣe é ọ̀wá ni. ìjọ́tẹ́gbẹ́ wọn ti di àwọn eléyìí ní kákọ́s àwọn eléyìí ní kákọ́sì níjọ́ lẹ́lẹ́gbẹ́ ni ò ti ní ìtọ́ dáadáa kankan mọ́. adé àkàtúndì yá àmàlàdé hùwàkọ́ ìlú. ẹ̀yin àfà bàbá ìmáàmù àgbà fún gbogbo àdúgbò yìí mo kí yín púpọ̀ àfà tó sọ̀rọ̀ ńgbà tí mo dé àfà tó ṣàdúrà nísìn àbà ọlọ́wọ́ wọlé ìṣirò ara rẹ̀ ọlọ́wọ́ ní pa yín. Àmín.
a máa mú ọ̀tá ni. ẹ tọ́jú ọmọ òkú ọ̀run aráyé sábà ẹ tọ́jú ọmọ òkú ọ̀run gani yóò gbà yín dá ojú ọ̀tá ni mọ́ ẹ tọ́jú ọmọ òkú ọ̀run bá rántí ikú ẹ̀jẹ̀ fún tọrọ èèyàn tó rántí òkú kó sì mí kábí ìmọ̀wọ́ kò sẹ́ni tí kò lè pa ikú ọ̀pá ni àwọn pè yí kó àwọn pè ní tí pè mo kí baálé tó nílé mo kí baálé tó nílùú mo kẹ́yìn méjì dáwọ́ gbogbo méjì dákú dòdò òde alámọ̀yọ̀ lódò. ẹni bá máa gbé ẹsẹ̀ dárò àárọ̀. èèyàn tó máa lù kó ẹsẹ̀ dárò. ẹni bá máa bàbá àwọn ẹsẹ̀ dárò ẹni rẹ̀. ká máa gbé ẹsẹ̀ dárò àárọ̀. èèyàn tó máa lù kó ẹsẹ̀ dárò. ẹni bá máa bàbá àwọn ẹsẹ̀ dárò ẹni rẹ̀. bá a ti kú ẹja mọ́ kó tọrọ. èèyàn tó rántí òkòkò sí ni láti àwọn ọmọ títí. kò sẹ́ni tí a kan lọ́kọ̀ tí kú dé. ikú ọ̀pẹ ni àwọn pè ikú àwọn pè ní ti pè. ọ̀rọ̀ mọ́mọ́ mọ́ sọ́jú mọ́ gbogbo wọn lásán. Ganiyu òkú kìíní ó ní ìbéèrè. ó ní ìbéèrè náà mọ́. ó ní bí ẹni jọ ní bí èèyàn bá jọ nìyàn. èmi ò mọ̀ pé ní owó ológun ọdún. mo rò pé mo owó lọ́gbọ̀n oṣù. ìbárò máa bá erin máa rọ̀ fóònù erin abẹ́rẹ́ nínú láti gbówó. gbogbo ẹgbẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní mílíọ̀nù ẹ̀kọ́ àtẹ̀yìn ẹni wa tó lọ. olórí wa gómìnà wa ní mílíọ̀nù láti mọ́bì. ẹ̀kọ́ àtẹ̀yìn kábíyèsí ọba tó kò dáka ọba kọ̀ọ̀kan ní ọba mi ọba pa. ọba ọba nílé kábíyèsí ọba olè gbà ní àṣẹ. alákòóso ọbẹ̀ ewé gbogbo kùkù èèmù. yẹ́wọ́ bí wẹ́ẹ́ ní wẹ́ẹ́ ní àwọn ọba yàrá òwe èmi ká jẹ́ ìyàrá. ọbẹ̀ ewé gbogbo kùkù èèmù ní wẹ́ẹ́ ní wẹ́ẹ́ ní ọ̀la lọ́gbà lọ́wọ́ ọ̀la láyé. wọ́n fi ní kí ìyá ọ̀la olóore òde. mo kí aṣíwájú àwọn obìnrin. wọnú ilé yẹn wá wọnú ibi tó ti ń kọ́ olórí gbogbo tó bá mi mú wúdà kíní máyọ̀ kíní standing yẹn máa mi mú wá. ìyá ọmọ ẹbí ní ẹkú àti òbí ìwà ọmọ wa ò ọbẹ̀ ọmọ ẹ̀ka kọ́tí kalẹ̀ ọbẹ̀ ẹni tó ọ̀la ọmọ rẹ̀ ní èdè fún ẹ̀kẹ́ ẹni ọláyò ọmọ owó fèrè òwe kan pé bàbá rẹ̀ ìjẹta torí òkú tẹ̀dúró máa kọ́tí kalẹ̀ ọbẹ̀ ìyá mi àìsàn òwúrọ̀. Ojú mẹ́rin owó òsì ẹ̀jẹ̀. Èrò ìrọ̀lẹ́ ìṣẹ̀mọ̀. Ṣé bàbá ìta ẹ̀jẹ̀? Wọ́n ti wọ́n ní ìtọ́jú sọ̀rọ̀ sọ́dọ̀ àwọn. Àwọn aṣíwájú wa ní káwọn obìnrin. Mo kí bàbá lọ́jà. Ẹ̀jẹ̀ bọ́ọ̀lù òsì ẹ̀rẹ̀ wa tó lọ. Òkú ti fi ṣe ẹ̀ àmì ìyá ayé lọ. Òkè aláṣẹ àtolùdarí pírẹsidẹ̀ntì nílùú Òṣogbo
àníwá yìí sì láíláí ọlọ́run ló dé orí bọ̀ yes a ṣẹ̀ṣẹ̀ mú ayé bọ̀ lápò mi àti ìtọ́gbà kò rárá. àti ìmọ̀wé eléyìí tí ó jẹ́ thoracic scripture Dino Motors. oko fàájì o Ogún ìdókò ń bẹ̀rẹ̀. Dino Ẹjọ́ èmi mo kú ní ẹgbẹ́ wọn àgbo lọ sí ẹ̀jẹ̀ ọdún àtẹ̀yìn àtìyàwó yín àkí púpọ̀ aláṣẹ Dino Motors Dino nìyẹn. Dino ride tuntun wá wà lóṣogbo padà gbogbo ibi tí a bá fẹ́ lọ lóṣogbo Ọ̀jẹ̀ tó ní lẹ́yẹ̀ ńlọ nìyẹn ọ̀jẹ̀ lẹ́yẹ̀ ni. ọ̀jẹ̀lẹ́yẹ Àbí ìyẹn. ọmọdé ilé ẹgbẹ́ ni Ló máa rẹ́rìn fún sẹ́fíẹ̀ tí ń fèdò ní náwó. gbogbo ibi tí a bá fẹ́ lọ lóṣogbo Dino ride tuntun wà lẹ̀ ẹ̀lẹ́ débẹ̀ yes ẹjẹ́ tẹ̀wájú Ẹja bẹ tọ́kùn. ẹjẹ́ bọ́ sí ìjọba àbílẹ̀ Òṣogbo Òṣogbo local government ibẹ̀ là ń lọ báyìí báyìí. Bẹ́ẹ̀ ni kí wọ́n máa bọ̀. Òṣogbo local government ó ti kàn yín